ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbúrẹ́tẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ọba Elédùmarè àwa ń bẹ̀ ọ́ o bá wa dákú ọ̀wọ̀ọ̀wọ́ dúró o ikú ọmọdé ikú ọ̀dọ́ àwa ò fẹ́ o à ń bẹ̀ ọ́ ọba òkè bá wa dá dúró ní ọjọ́ ajé monde ọjọ́ kìíní oṣù tá a wà nínú rẹ̀ yìí Sanku Comedy ó jáde láyé nínú ìjàmbá ọkọ̀ eléyìí tó ṣẹlẹ̀ lójú òpópónà Ògbómọ̀ṣọ́ sílùú Ọ̀yọ́. èyí la sì ń bá fà á tó jẹ́ wípé kò dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú tí ìbànújẹ́ gbọ́kàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ni wọ́n tún kéde wípé ọmọ bíbí àgbà òṣèré Péjú Ògúnmọ́lá ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ọkùnrin ó tún fò ṣánlẹ̀ ó kú látàrí pé kíni àìsàn ibà màléríà ni wọ́n ń ṣe tí wọ́n sì gbé lọ ilé ìwòsàn láti bẹ̀ ọlọ́jọ́ màdé. èyí náà la sì ń fà ló sì ń ṣe lògbòlògbò fún ẹ̀ka àwọn òṣèré tíátà eléyìí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèré tíátà tí wọ́n rèlú Ìbàdàn tí Péjú Ògúnmọ́lá kọ́lé sí tí wọ́n ń lọ ṣe ẹ̀ńlẹ́ńbẹ̀rún fún ẹ̀kú àtẹ̀mọ́ra Péjú Ògúnmọ́lá òun la sì ń sọ la sì ń ṣe láti ọjọ́ ìṣẹ́gun Tuesday Wednesday ọjọ́bọ̀ Thursday ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé ni wọ́n lọ sílé rẹ̀ ni wọ́n lọ bá a kẹ́dùn. èmi tí yín tòótọ́ ẹ̀yin aráalé pẹ̀lú ìbànújẹ́ ọkàn ló dunni púpọ̀ láti tún kéde wípé Ibrahim Chatta òun náà pàdánù ọmọ rẹ̀ ọkùnrin. tọ́ bákan ní ṣe ń ṣẹnu lónìí ọjọ́ sátidé àbámẹ́ta òun ni Ibrahim Chatta ló lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Instagram rẹ̀ ni ó pòsí píkṣọ ọmọ rẹ̀ pẹ̀lú iná ní láìwá iná rọ̀jùn ọ̀dọ̀ rẹ̀ la ti wá ọ̀dọ̀ rẹ̀ la padà sí níbi tó ti ń gba kámú ipò Ọlọ́run ló fún wa ọba òkè náà ló sì gbà á bó tilẹ̀ jẹ́ wípé ìbànújẹ́ ọkàn ni kò dùn mọ́ ọ nínú ẹkún kíkorò ni fún òbí kó fọwọ́ gbọ́mọ sí Ọlọ́run ọba òkè ọlọ́jọ́ òní kó má jà fọwọ́ wa gbọ́mọ wa sí káwa náà ká má kú fáwọn òbí. ọjọ́ sátidé òní
ni wọ́n kéde ìpapòdà ọmọkùnrin yìí. Ọ̀dọ́mọdékùnrin ni ilé tóun náà ṣẹ̀ ń dàgbà bọ̀ ń tiẹ̀. Tá a bá dẹ̀ gbàgbé, ọmọ bíbí Ibrahim àkọ́kọ́ ó wà lára àwọn ìrírí èyí tí ó máa ń sọ tó máa ń ṣàlàyé láwọn ìgbà tí nǹkan ò tíì ṣẹnu déédéé fún un. Ọmọ bíbí rẹ̀ àkọ́kọ́ tó papòdà, kódà tó sọ wípé inú kírètì àwọn Coca-Cola lòun kọ́mọ òun náà sí tóun sì fi sín gẹ́gẹ́ bí pósí nígbà tí ò sí nǹkan kan. Ọlọ́run ọba olókè yìí kó ṣàánú wa ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Bó bá jẹ́ṣẹ̀ ní k'Elédùmarè ó dáríjì wá, bó bá jàṣìṣe àwọn bàbá wa ni k'Elédùmarè kó dáríjì wá o. A fẹ́ kú ọ̀wọ̀ọ̀wọ́, ó bani nínú jẹ́ púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé ni wọ́n wá sábẹ́ comment section Ibrahim Chatta tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi èròǹgbà wọn àti ọ̀rọ̀ ìbánikẹ́dùn wọn sí Ibrahim Chatta tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ránṣẹ́, tí wọ́n kí wípé ó kú àtẹ̀mọ́ra lọ́tùn àti lósì. Ti Péjú Ògúnmọ́lá àṣírí tá à ń sọ, tí Ibrahim Chatta òun tún leléyìí. Lágbára Ṣèdùmàrè, à ń gbà á ládùúrà fún gbogbo àwọn eléré orí ìtàgé. Ẹ ò ní sọmọnù, àwa náà ti ká lára, àwa náà ò ní sọmọnù. Gbogbo wa pátápátá, èyí tẹ́ ń wò wá, ẹ ò ní sọmọnù. À ń fi àsìkò yìí, à ń fi kí Ibrahim Chatta wípé wọ́n kú àtẹ̀mọ́ra. A sì ń gbà á ládùúrà fún wọn wípé Elédùmarè yóò tù wọ́n nínú. Láṣẹ Elédùmarè, ọkàn wọn yóò sì balẹ̀, wọn ò ní dààmú. Àwọn ọmọ tó kù, wọn ò ní yọ́ sọnù bí ọmọ ọwọ̀. Eléyìí kò ní jàkúfà nínú ilé yín. Láṣẹ Elédùmarè, títí dìgbà tá a fi pàdé. Ó dùn ní púpọ̀ àti tún kéde eléyìí. Láyọ̀ láyọ̀ lá pàdé. Olúṣọlá Olónàgbọ́n ló kọ mi. Ó dàbọ̀.